من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن العزة لله جميعا إن العزة لله جميعا. àdúrà tí wọ́n ní ká ṣe fúnra wa láàárọ̀ yìí ni pé gbogbo wọ obìnrin tó ní àmúbọ́ lórí ọkọ, bó ṣe ń fẹ́ wọn ni wọ́n ń bọ́ ọmọ ẹ lọ́wọ́, bó ṣe ń fẹ́ wọn ni wọ́n ń bọ́ ọmọ ẹ lọ́wọ́. Ogun àmúbọ́ lórí ọkọ fífẹ́ ó máa dópin nínú ayé ẹ. Gbogbo ojú tó ń wò mí báyìí àtòjú tá tún máa padà wo fídíò yìí, àmúbọ́ lórí ọkọ ó máa dópin nínú ayé ẹ. Ìwọ obìnrin tó pé ó ń dààmú lórí pé bó ṣe fẹ́ ní ibùjókòó ayọ̀, bó dẹ̀ ṣe ń pàdé wọn ni wọ́n ń bọ́ ọmọ ẹ lọ́wọ́. Ọlọ́run wọlá agbára Ọlọ́run wọlá títóbi Ọlọ́run. Ogun àmúbọ́ lórí ọkọ fífẹ́ ó ti dópin nínú ayé ẹ látẹnu wákàtí. Ìwọ ọkùnrin náà bó ṣe ń fẹ́ dúdú ló ń fẹ́ pupa ló ń dààmú kiri pé báwo ló fẹ́ ní ìyàwó alálùbáríkà, ó ti dópin látẹnu wákàtí. Ogun àmúbọ́ lórí aya fífẹ́ ó dópin nínú ayé ìwọ ọmọkùnrin tó bá ń wò mí lásìkò yìí. Ogun ìyàwó fífẹ́ àmúbọ́ lórí ìyàwó ó ti dópin nínú gbèsè ayé ẹ. La ilaha illallah sayyidina Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. La ilaha illallah sayyidina Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. La ilaha illallah sayyidina Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Ogun àmúbọ́ lórí aya fífẹ́ ó ti dópin nínú ayé ẹ. Ogun àmúbọ́ lórí ọkọ fífẹ́ ó ti dópin nínú ayé ẹ. Massalamu wa ila liqa'i.